Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Ẹni tí ò ṣe bí yàrá lóyìnbó ọ̀dọ̀ ṣe bí àdébọ̀ lọ́nà táwọn bá àyídé owó àyídé bàtà alágogo lójúlójú àgbẹ̀yìn òwúrẹ́lẹ̀ òwúrẹ́lẹ̀ olólùwẹ̀ kàrálé àyídé ọmọ tí kò ṣe àyídé o. Pẹ̀lú yọ̀ǹda lọ́wọ́ àtúnṣe 20 àtúnṣe láti òde kúrẹ́ àtúnṣe 40 ṣe. Àdẹ̀sùn wá ṣe 50. Ìbáyàwó àrò wípé ọlọ́run ti ṣe gbogbo tán lábá ṣe 50 yẹn. Ìjọba mi máyẹ̀ tó ṣe 50 lọ́jọ́ sí àrùkọ́ ọlọ́run ti ṣe gbogbo ọ̀hún tán. Ṣe náà tí o àṣepọ̀ ìbẹ̀rẹ̀ rárá ó sílẹ̀ fọ́ọ̀rọ̀ Adékúnlé lójú ẹ̀mí ó tún ṣe 60 o máṣe wà níbí lójú 66 èmi tó wà pẹ̀lú ṣàdúrà o. Bàbí olúwa ayé máyẹ̀kú ẹ̀rù ìkókó dáadáa ilé túbọ̀ lọ́dọ̀ ayé o. Ayé lé láyé ilé tẹ̀ lọ́kọ̀ mi lé láyé ilé wà o. Òṣèlú bàbá mi ò wẹ̀. Ayé lé láyé ilé tẹ̀ lọ́kọ̀ mi lé. Dúdú lè mú àráyé mọ̀ sá o. Ekule èèyàn dúdú lè mú àráyé mọ̀ sá o. Ẹ̀kọ́ṣẹ́ ọlọ́wọ́ bá sójú rí. Ẹni ọlọ́wọ́ bá bá kẹ́ nílé ayé mi. Ẹgbẹ́ kẹ́kọ̀ọ́ òkú tó wà rà mí. Ọlọ́run ní ìyọ̀ká fún sẹ́yìn. Ẹ̀kọ́lọ́ mi máa fún bàbá mi, ó pa fún aláìlé. Ọlọ́run bá ló ṣe bà fún mi sùn lè sẹ́yìn. Ìṣọ́lá àbẹ̀ o, ẹ̀mí ṣọjọ́ ní ẹ̀ka, bàbá rẹ̀ bẹ̀rẹ̀. Ìṣọ́lá àbẹ̀ o, ẹ̀mí ṣọjọ́ ní ẹ̀ka.
ẹni ìtọ́jú mi lọ ìgbà tí mo ṣe o ìgbà fún bàbí ṣe ta olówó bàbá fún mi ló mọ bá jẹ lọ́la ìtọ́jú tó lójú kan olójú ọ̀dà ìtọ́ fi sílẹ̀ lọ́rẹ̀ kó má bá jẹ olóhùn ìdáyé. ẹni ìtọ́jú mi lọ ìgbà tí mo ṣe o ìgbà fún kọ́lé tí lólórí lólórí àyíká mi wá sí mi lólórí àwọn ti fi wá lólórí lólórí bàbá sáyé ọkọ̀ ìgbàlú rẹ̀ lára ọkọ̀ ìgbàlú rẹ̀ lára àyíká sí lórí ẹ̀rọ àyíká sí lórí ẹ̀rọ àyíká sí lórí ẹ̀rọ àyíká sí lórí ẹ̀rọ. Aṣíwájú ọmọ lọ́dọ̀ òde. Orí orí ìṣòro, orí orí ìṣòro. Bóyá ẹ̀wọ̀ ẹ̀jì ìṣòro, ẹ̀jì ìṣòro. Orí ìṣòro, orí ìṣòro. Ọlọ́run ní orí bẹ́ẹ̀, aláwọ̀ àlìmá rí ìṣòro. Kí ló bá kò bí ṣe? Ẹ̀fẹ̀ ọ̀rẹ́ bá kò bí ṣe. Ẹ̀jẹ̀ tẹ̀lé tó bá wí ìyẹn ò lè sọ. Kí ló bá kò bí ṣe? Ẹ̀fẹ̀ ọ̀rẹ́ bá kò bí ṣe. Ẹ̀fẹ̀ ọ̀rẹ́ bá kò bí ṣe. Bẹ́ẹ̀ni ọkàn jíjú sí ẹlẹ́dùn ààrẹ lọ èrò ẹ̀yìn ló máa jẹ́. Ọmọ èèyàn ń jẹ́ ní kíni kùtùkùtù tó bá jáde lónìí sẹ́lẹ̀ fa. Tí ò bá wọn bínú orí ilé ọmọ tó tẹ̀lé kíkà ṣàkọlà ọlọ́mọ ọba nìkan ló kù sẹ́yẹ rí. Ẹni tí ò gbọdọ̀ dẹ́gbẹ́ sílẹ̀ èrò lóòrùn ilẹ̀ sábẹ́. Àsìkò ètò wà lára púpọ̀ Emmanuela. Àsìkò ètò wà lára púpọ̀ yéyé Emmanuela. Ẹ̀mí ọ̀gá lórí transforma lórí ẹ̀ka yẹ́lò ẹ̀gúsí yẹ́lò Emmanuela. Ayé àṣálẹ̀ rí ẹ̀rọ lórí aṣíwájú ayé eré sí ẹlẹ́yà àkúlẹ̀ bí tó ń wá sí ọlọ́run ní bí wọ́n dé bẹ́ẹ̀ ló jẹ́ ká máa dúpẹ́ bí o fẹ́ sọ̀rọ̀ jù bí o fẹ́ pariwo ó jẹ́ sọ kébé jù àìká sọ̀tún. Sexy baby,
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.